dùn mí ni wípé káwọn èèyàn wá kó àtàrí ilẹ̀ sínú orú mọ́sálásí bẹ́ẹ̀ àwọn ìwádìí àlùmọ́rákàb kẹ́nìkan sì máa fọ́n kólé wọn lórí kí wọ́n sì lè mọ́ gbé eléyìí yà mí lẹ́nu púpọ̀ yìí ṣe sẹ́yìn mọ̀ kán wà ní Ògbómọ̀ṣọ́ tó báyìí. ṣé wàá bùkún tí wọ́n fi ń rẹ́ wàhálà l'Ógbómọ̀ṣọ́ látara ẹnìkan yìí ṣọ́ wá dàbí nínú ẹ̀sìn tiwọn ni wọ́n ní kí wọ́n pa bàbá wa Mudirul Markaz Habibullahi Habibul Malayi nínú pátì tọ̀dọ̀ tiwọn nínú ìsìlámù tọ̀dọ̀ tiwọn nù. falakal hamd àwa ara wọn jùwọ̀ ìrá tiwa àwọn kéékèèké inú wa àwọn tí wọn ti ju Marahilul Idadiyya lọ kódà gan àwọn ibtidayi wa náà ti wá bọ́ social media tó bá jẹ́ pé lẹ́yìn náà lọ́wọ́ àbùkù tọ́lọ́mọ bá ń ṣe fónítọ̀hún kàfáàwù torí pé gbogbo ẹni ọba ti ṣumí kímí dandan ni kẹ́ ẹ fi èsì kéèsì kùnú ń dì í wọ́n wà nílọrin lónìí nílé bàbá wa ìmáàmù ilé bàbá wa ìmáàmù àgbà lọrin àlùmọ̀rẹ́hù àwa bá àwọn àgbààgbà sínétọ̀ ń bẹ̀ tọ́jẹ́ tìlú Ìlọrin àtúwá bá àwọn àfa kànrin ń bẹ̀ àwọn ni wọ́n wá ń sọ wípé tọ̀ irú àdánwò tó kan Ògbómọ̀ṣọ́ kọ́lọ̀kọ́lọ̀ àwọn bẹ́ẹ̀ gbangba táwọn ti sọ wọ́n ní irú àdánwò tó kan Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọba ò ní jọ́ káwọn lù lọ àwọn ò tiẹ̀ lè ṣe mistake yẹn ọmọ làwọn ò lè ṣerú mistake yẹn láíláí kò lè wáyé lọrin táàkì àwọn òfìdè wọ́n sọ wọ́n sì búra lé lórí wọ́n nítorí pé gbogbo ẹni táwọn ọba yẹn ní ìmáàmù ni làwọn tí máa mọ bó ṣe rí àwọn èèlò májòjì wá láti takọ́ wá jẹ ìmáàmù láwọn lórí táwọn ọmọ wẹ̀. àṣẹ nínú tíra tá a kà èmi àti fọ́sínẹ́tì lọ́dọ̀ bàbá àgbàlá tún ní ṣe nínú tíra tòsí ń bí tíra ńlá bàbá àgbàlá tún ní ṣe ní kò sí tíra kéékèèké kitabul asmawi babul imama táwọn ní ìsá ibtadaita bil imami summa tabayyana laka annahu ja'ilun. tó bá ń kọ́sẹ̀ ìmáàmù kan lẹ́yìn ìgbà náà wá hàn sí ọ wípé ìmáàmù yìí aláìmọ̀kan ni káfírun ó sì tún hàn sí ọ wípé kèfèrí ni majhul ali tó tún wá hàn sí ọ wípé ọ̀dáwọn ará ilé rẹ̀ mọ̀ o tiẹ̀ níbi kan tó lè tọ́ka rẹ̀ sí pé wọ́n lé bí ni. ó ní bàtọ̀ láti sọ̀ láàtúkà. gbogbo ohun rẹ tó ń kí lẹ́yìn rẹ̀ irun rẹ̀ ti bàjẹ́. wàwájà bá ti àlẹ́ ìkàlẹ̀ àyàdà. Allahu akbar ó sì pọn dandan fún ọkọ dá ìrun náà padà ó tún kí. Kitabul Ashmawi ni o Kitabul Ashmawi yẹn tẹ́lá ńlá ni o torí pé lára Kitabul Ashmawi ni wọ́n ti yọ fíkìwù súnà o Kitabul Ashmawi ló bí Muqaddimatul Isiyya li Jama'atil As'ariyya o Kitabul Ashmawi ṣáájú àwọn tíra yẹn àwọn tíra wọn ni wọ́n fi ṣe ṣẹ́ríwù rẹ̀ tí a pè nílé kéwù àbá ti ń parí Durusul Awaliyya tíra fíkìwù ní ìtààmú Ashmawi ni lẹ́yìn Ashmawi láàmú láàlá ní tóun fi tàwhídì ṣe introduction kó tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí Babul Ibada níbẹ̀ àṣàwọn tíra yìí àwọn àfáà àtàwọn ìmáàmù àtàwọn àfáà tí ọba ké wọn ilẹ̀kọ̀ wọn ilẹ̀kọ̀ ọ̀rọ̀ Kitabul Ashmawi yẹn náà báàbù síyàmù rẹ̀ kọ́ lọ kà dáadáa ní ṣẹ́ríwù tí wọ́n ẹ̀rí pé wọ́n ọ̀ra ṣe sákù ni wọ́n gbé mọ́tìnù sí wọ́n wá ṣe ṣẹ́ríwù sísàlẹ̀ káàfáà yẹn lọ ka àwọn ṣẹ́ríwù sàlẹ̀ nínú báàbù síyàmù tí wọ́n ń sọ wípé a lè mú oṣù lẹ̀ kí Ramadan tó dé. sọmọ tí ó kà mẹ́rin. a lè mú oṣù lẹ̀ kí Ramadan tó dé. àfáà yẹn wá mú nǹkan mẹ́ta wá tọ́yẹ́ pé sì ní ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe nígbà tí bàbá wa àgbàlá tún ní ṣe ń kà á fún wa wò kíyèsí wípé bọ́bá dìkan yẹn ayé tọ́ba yá àkókò òun ò tí ní ìdè táwọn ẹ̀rọ kan ó ti máa sọ fún wa wípé ìrun ọ̀la àkókò báyìí lẹ́gì. bẹ́ẹ̀ni ṣé ó kálukú ní application yẹn lórí fóònù. tá a fi wo kíbílà gan bẹ lórí fóònù. àwọn application tá a fi wo kíbílà ń bẹ lórí fóònù. àwọn kàlẹ́ndà gbàlódé náà tún bẹ. àwọn kàlẹ́ndà gbàlódé náà tún bẹ wọ́n ti tí mú wọ́n déètì mú kalẹ̀. ọ̀rọ̀ àwẹ̀ kalẹ̀ tí sì ń ṣe déédéé ọ̀rọ̀ mímọ̀ ni. bẹ́ẹ̀ni kì í sọ̀rọ̀ àìmọ̀kan. ọ̀rọ̀ mímọ̀ ni Olúwa Ẹlẹ́dàá wa ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí fún wa àdìsí tọ́rẹ̀ wa sì mú wa àdìsí tábúrò wa yìí sì mú wa olódò yìí àbí èyí tó lódò yìí sì mú wa àdìsí ti ń sọ̀rọ̀ lórí wípé kàlífà méjì bí wọ́n bá yàn ń gbà kan náà kí wọ́n pa kan àdìsí yẹn ò sínú sọ yíwìlì Bukhari kò sínú sọ yíwìlì Muslim àdìsí dọ̀ àyífù ni kọ́ lọ wo sílísílátù dọ̀ àyífù Imam Albani jísù ẹlẹ́kẹta rẹ̀ kò lè bá kò lè yé. sílísílátù dọ̀ àyífù lẹ̀ Imam Albani jísù 3 àní fún ní nọ́mbà ni torí pé bọ́ọ̀lù ti fọ́ ọpọlọ rẹ̀ ọkọ̀ ìjókòó ọpọ̀ kalẹ̀ kagada àkókòrò gbẹjọ́ àbí ọmọ àkókò bọ́ọ̀lù dáadáa ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan láti sọ pé wọ́n pa mùsùlùmí kan ojú táwọn tẹ́rọ́rìsì fi ń wo mùsùlùmí lágbàáyé ìbẹ́ lára wa ẹgbẹ́ sùn Amẹ́ríkà fi ń kàn wá ẹ̀sìn tí wọ́n sì máa jẹ́ pípa ẹyọ ẹ̀mí kan ṣoṣo là níbi gbàgbà tó wà láyé ẹyọ ẹ̀mí kan ṣoṣo ni lọ́tọ̀ wà nábì bọ́ nígbà tó wà láyé ẹ̀mí kan ṣoṣo tó sì tọ́ wà nábì bọ́ iná ni Abdullahi ibn Ubay bàbá rẹ̀ Ubay náà kọ́ ni Abdullahi ibn Ubay ibn Salul nígbà tí wọ́n lọ sí gatiwa Suhud tí ń lérí pé tí ń káàkiri ìlú ìgbè mi ni màá fọwọ́ ara mi pànẹ́bì ẹyọ kan ṣoṣo tó sì wá nù ànábì ò sì fọwọ́ ara rẹ̀ pa èsì ni torí pé ńlọ́fà wà má rọ̀ mẹ́ta isi rọ̀ mẹ́ta wà lákínà láàrọ̀ mọ́ tafsiri kúrìtù bí àbí káàfà àti ẹ̀kọ́ sì tafsiru méjì fún wa tafsiru méjì péré àbí kò tiẹ̀ mú àyà Kùránì níyàwó nínú ọ̀gá tó máa bá kí ẹ̀ wá tí ó sì ṣe ṣẹ́rí rẹ̀. ọpọlọ rò gbé.
ìtọ́ wá dùn mí ni wípé káwọn èèyàn wá kó àtàrí ilẹ̀ sínú irú mọ́sálásí bẹ́ẹ̀ àwọn jùhálù al-murakkab kẹ́nìkan sì máa fọ́n kúnlé wọn lórí kí wọ́n sì lè mọ́gbé eléyìí jà mí lẹ́nu púpọ̀ yìí pé ṣe sáyìmọ̀ kan wà ní Ògbómọ̀ṣọ́ tó báyìí kọ sáyìmọ̀ kan l'Ógbómọ̀ṣọ́ mímọ̀ ni wọ́n tẹ̀lẹ̀ ìlú yìí adé inú mi ń dádùn nígbà tí fọ́sínẹ́tì sọ̀rọ̀ bí láàdínlá wọ́n kó ti àyà Qur'an wọ́n kó ti àdísì bàbá wa Nawawi arba'una àdísì tá ń ká wọn ọmọ wa láwọn àdísì ńláńlá tí ń bẹ nínú rẹ̀ wọ́n wá ń tú àdísì kọ̀ọ̀kan lẹ́rẹ̀wọ̀n wọ́n pe àlìfáàsù yẹn jáde wọ́n sì mú mánà rẹ̀ jáde wọ́n ṣe mánà alákòópọ̀ ìwọ náà ti ẹ̀wí kankan ẹlẹ́ẹ̀kejì ma farku bayna al-khutbah wal-wa'z wal-irshad. kí ni yàtọ̀ tó wà láàrin kútúbà àti wáàsí àti ìtọ́ka. bákan náà an-nasiha ìkìlọ̀ ó ní bí wọ́n ṣe é ṣe gbogbo méjèèjì àfáà yóò kọ́ nípa ìṣáàwù ni. òdúró kan ní kéwù ni. àgbẹ̀ ilmu kan ní ilmu ìṣáàyì ìmọ̀ ní bí wọ́n ṣe kọ̀ọ̀kan ó ń kálukú ló ní àgbékalẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí bàbá wa Mudirul Markazi ti tòní adámọ̀lá bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ fún wa. bá a bá gbélé yìí sórí àga ipe kọ́kọ́rọ̀ ó ṣe ìṣáàwù kọ́kọ́ awẹ́ méjì péré àbí sàtáà mẹ́ta péré al-farqu bayna al-khutbah wal-wa'z. bàbí al-farqu bayna al-khutbah wan-nasiha al-farqu bayna al-khutbah wal-khitaba. kódà bóyá làwọn àti ẹ̀lẹ́mọ̀ nǹkan jẹ́ ń pè ní khitiba. ẹgbẹ́ tó lè mọ́ yàtọ̀ láàrin khitibatu àti khutubatu. al-khutubatu bil-ha'i al-marfu aw bil-ha'i al-kasra. bóyá lọ́gẹ́ mọ́ yàtọ̀ láàrin khitibatu àti khutuba. bẹ́ẹ̀ ni sọ́dọ̀ kò yé. eléyìí kó sì ju bá wa gbogbo àwọn àfà nílé Ògbómọ̀ṣọ́. gbogbo àwọn fàtáwà tí ò ní dẹ̀lí níjọ́ wọ́n sì ń sọ̀rọ̀ yìí. àbùrọ̀ṣídì yìí náà ni níjọ́ kẹta òkú bàbá wa Àṣàfá èmi mo ṣe lecture bí ìgbà tí mo ti rí Láwùlì Màfúsì ni níjọ́ náà mo ń sọ fún wọn ibi àdánwò ń bọ̀ o ẹ dákun gbogbo ọ̀rọ̀ ìmáàmù tẹ́ ẹ bá yàn ẹ dá ọ̀rọ̀ ìmáàmù padà lọ sọ́dọ̀ àwọn ẹni tó ní mímọ̀ ẹ má gbé gbọ̀dọ̀ àwọn olówó. nítorí wọn bá bó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá dọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ fà àwọn onímọ̀ lẹ́jẹ̀ wọn òṣìṣẹ́ wọn nítorí tá a bá nídìí owó àpè yìí ṣùgbọ́n ọ̀fẹ́ tó ń sáfù àfà ó tún fẹ́ tó ń sáfù olówó mọ̀nàbí kí wọ́n pe ọ́. ṣùgbọ́n kí ní ṣàwọn olówó wa táwọn sọ fún àwọn jẹ gàba lórí àwọn àfà lẹ́yìn àwọn àfà tó bá sọra àwọn ló jẹ wọn. wọ́n sọ wọn dẹrú owó. tí wọ́n sọra àwọn dẹrú owó. hikima tí sin bẹ́ẹ̀ ni pé ẹ̀dá ìtọ́fẹ́lẹ́tọ̀ ẹ̀dá ìmọ̀ padà sípìlẹ̀ ìmọ̀ lọ́lá díínì ìmọ̀ ló ní àdínì western education ògbé. bẹ́ẹ̀ni o. first ìmọ̀ lọ́dà díínì western education ògbé. kò sí translation láyé àti translation tí wọ́n bá ṣe fún Kùránì láyé tó lè dàbí kọ́ ka tafsiri pẹ̀lú kíni pẹ̀lú lágbára rẹ̀ kọ̀ọ̀gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kò sí gbogbo àwọn translation tó jẹ́ ti tafsir pátá kò lè kún bí ìgbà kọ́ ka kíni kọ́ ka lágbára rẹ̀. ló máa ń kébù ẹ̀ka kò lè yé mi. kò lè yé kódà kó translate rẹ̀ sí Yorùbá yóò tún jábọ́ lẹ̀ torí pé èdè tẹ́ ẹ bá fẹ́ tu sédè àwọn tí yóò jábọ́ ń bí ọ̀pọ̀ yóò jábọ́ àpàdà fọ́sílẹ̀tì náà kọ́ ni máa sọ̀rọ̀ ń jó ní ibi tọ̀ kí ni èbó yí pé ẹkúlé tí a mọ̀ yí pé àwa sì ní lọ́dọ̀ tiwa ẹkúlé èdè wa ni tẹ́wá lè bo rẹ̀ ọ̀dà mo ò lè rí ádà wa báwa ṣe kíra wa nù ó lè mú translation wa fún láyé kọ́kọ́ rẹ̀ tì torí pé èbó ìkíra wọn kúlé. wàlà yahlifuna in aradina illa lihusna. irú wọn àwọn sọ pé nǹkan táwọn fi sọ pé káwọn yẹn ìmọ̀ wallahu yashhadu innahum lakadibun. láti ṣe dáadáa fún yín káwọn western education wọnú Islam kó tún lè bá a lajú sí káwọn sọ fún wa pé western education ni ọ̀la Islam lójú Islam tó ti lajú kí western education tó dé. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ummiyun aláìmọ̀ akọ mọ̀ ká òpè ni olùwẹ̀ ẹlẹ́dàá wa gan tó pè é bẹ́ẹ̀ ọ̀sọ̀ yìí pé wọ́n tó ọmọ nǹkan kan yìí la ya'lam ọmọ nǹkan kan ọmọ kọ ọmọ ká innaka ummiyun aláìmọ̀ akọ mọ̀ ká ni ọ ẹ wá wò bó ṣe nàjà bánàbí bá tún wá ń sọ èdè lárúbáwá tọ́lọ́wọ́n bá tún fi kẹ́ wọ́n lu wọn àwọn tó gbọ́ lárúbáwá wọ́n tún ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí ni túmọ̀ eléyìí torí pé ó gbé oko kòró ni wọ́n ti tọ́jú rẹ̀ ó wá gbọ́ èdè yẹn lágbọ́yé ó fi hàn yí pé wọ́n tó bá fẹ́ translate èdè kan sédè kan ó gbọ́dọ̀ gbọ́ èdè tiẹ̀ gangan lágbọ́yé ó sì kọ́kọ́ gbé èdè tiẹ̀ ajẹ́tẹ̀ rẹ̀ rẹ̀ pa ó ní wọn bó fèrè sí èyí tó fojú ọwọ́ rẹ̀ ó ti rọwọ́ kù tó ti rọwọ́ kù ó ti gbọ́ Yorùbá ọ̀hún náà tó tẹ̀sẹ̀ bẹsẹ̀. wallahu yashhadu innahum lakadibun. ó lè lọ sọ pé nígbà wọn sọ̀rọ̀ wọn lórí làwọn ṣe wá wallahi innahum lakadibun onírọ̀ pátápátá ni wọn. la taqum fihi abada. ẹ̀kọ́ tí wọ́n fẹ́ lọ́nbẹ̀ ní ibẹ̀ irú mọ́sálásí tá a sọ wípé yóò ní nǹkan mẹ́rin nínú àkọ́kọ́ dìrára mọ́sálásí kúfùrọ̀ mọ́sálásí tí sọ ní ibi kèfèrí ni. wàtẹ̀fùríkàn bainal mu'minin. mọ́sálásí tó ṣòpin àwọn mùsùlùmí sí méjì. wa irsadan liman haraba Allahu wa rasulahu min qabl. mọ́sálásí tó gbógun ti ọ̀tá tó gbógun ti Ọlọ́run tó gbógun tó ṣiṣẹ́ rẹ̀ ni.
àwọn mọ́sálásí tí nǹkan mara àwọn ìbá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. la takun fihi abada. má bá wọn dúró kírun bẹ́ẹ̀ láìláì fúnra Ọlọ́run ọba lọ́sọ̀ọ́ àyà Kùránì nìkan bẹ́ẹ̀ lérè ìdèrè rẹ lè wá mọ sọ yí pé kì í ṣe sábàbù mùsùlùmí rẹ ni kó tún mọ kéwù lódò sọ̀rọ̀ pé àwọn ṣe istikhara ọ̀rọ̀ táyà ọ̀rọ̀ kan lò fọ́rọ̀ kan tó ìṣèlérí di ara wọn. nígbà tó ti ka ìṣèrántà lẹ́dínà anamta àléyìn gẹ́rí lùbí àléyìn wàlàdọ̀ọ̀lì ó ń ṣe àmì ìwọ́n bẹ́nu yẹ̀wúdí àti nàṣàrà tó ìtòrí rẹ̀ sọ́kalẹ̀ ni àbí Suratul Baqara kan ìjọ wọn sàrọ̀ Baqara iná làákà lórí ìhun súrà tó le jù táwọn máa ń sá fún ìní tàbá tí àdá ìjọ tá a bá kà ẹnìkan lọ́wọ́ bá ṣépè fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n bá di mùsùlùmí lónìí tí wọ́n sọ pé nítorí baba ńlá baba àwọn làwọn ni wọ́n fi sọ́kalẹ̀ ni wọ́n fi ní ìkàlẹ̀. àmọ́ kálọ̀ náà ni. àmọ́ kálọ̀ ni àwọn àyà mi inú Al-Qur'ani tá a bá ń kà èpè ní wọn mú wá ṣùgbọ́n gbàtọ́ Ọlọ́run bá ti sọ fún wa pé mọ̀ kọ́ra àfàmì kitabillah ọ̀kan tó dá ń bẹ̀ ọ̀kan tó dá ń bẹ̀ ọ̀sàmọ̀ gbàládá torí kọ́rọ̀ Ọlọ́run ọba ló sọ torí pé wọ́n rìpọ́tì ni. la takun fihi abada. má kírun bẹ̀. lamasjidun ussisa ala taqwa min awwali yawmin ahaqqu an taquma fihi. ó tó dá lámùlẹ̀ kọ́ sáàmù padà làmọ́síjì ló kìí ṣe lámùlẹ̀ járe làmọ́síjì dín ní ọ̀jẹ̀ tó bá jẹ́ lámùlẹ̀ járe làmọ́síjì dùn mọ́ fọ́ Ọlọ́run ọba mi búra mọ́sálásí kan ní. ussisa ala taqwa. mọ́sálásí tó kírun bẹ̀ ni mọ́sálásí tó bá dálẹ̀ nítorí ayọ̀ Ọlọ́run ọba. min awwali yawmin ahaqqu an taquma fihi. látàyè bàbá wa aláwùjẹ táwa bá. Allah. dáyé bàbá àṣàfà. min awwali yawmin ahaqqu an taquma fihi. èka wà bá nu àwọn tó bá tún jù wá lọ wọ́n tún sọ ìmáàmù mi. min awwali yawmin ahaqqu an taquma fihi. àwọn mọ́sálásí ló yẹ kó kírun bẹ̀ gẹ́gẹ́ bí anwarul Islam. من أول يوم أحق أن تقوم فيه. gẹ́gẹ́ bí mọ́sálásí wa Ansaru. من أول يوم أحق أن تقوم فيه. mọ́sálásí wa Nurudeen. لمسجد أسس على تقوى. àwọn mọ́sálásí kan bá rí pé wọ́n dálẹ̀ torí ayọ̀ من أول يوم أحق أن تقوم فيه. eléyìí ló dáa ju tèmi àti ẹ lọ kírun bẹ̀. فيه رجال يحبون أن يتطهروا. ọdẹ àwọn mọ́sálásí tó ṣe pé ibẹ̀ wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn. ó ti máa bá àwọn èèyàn kàrin ń bẹ́ẹ̀. ọba àwọn èèyàn kàrin bí àwọn ààrẹ àwọn aṣojú àwọn mufti. ọba bàbá mufti ń bẹ̀ ọba bàbá mukadam lè wáyé. فيه رجال يحبون أن يتطهروا. ìfẹ́ pàdé mọ́sálásí yẹn ìfẹ́ tọ́lọ́mọ bá fi ní kẹ́ fi máa tó sáfù lẹ́ẹ̀fi tó sáfù. فيه رجال. tó ọba bára rẹ láàrin àwọn eléyìí tẹ́ ẹ bá jọ tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìpínlẹ̀ ìjọba ṣẹ́ fúnra yín bẹ́ẹ̀ bá ṣe tabajà tó lórí ibú. wọ́n tó pẹ̀yìn náà wá sóde ẹ̀ ní jèrè àwa lájẹrì yín tí yín máa bàjẹ́ ni èyí tẹ́ gbárò wá náà lẹ́ gbárò lọ. Subhanallah. mọ́sálásí tó ṣe yí pé ọ̀kan nù wá ṣaláìsí sàmà àtàṣe ìhìn nìkan ilà hasan àwọn ènìyàn sì ń jubilate wọn lọ́kàn náà tá àwọn lọ wọn lọ́kàn náà tá àwọn lọ àbí bí èèyàn kan bá lọ ṣẹ̀mí irú àwa yìí náà ní ìṣiṣẹ́ wọn ní sọ pé torí àṣàṣì ìlú lọ́pàá wá. ta lórí burúkú tó sọ pé ká tẹ̀lé Sultan ń bọ̀ lọ́wọ́ ti sọ pé ká tẹ̀lé Sultan ìwọ tó bá tẹ̀lé baba Mudirul Markaz o ti ṣòfò ayé o ti ṣòfò àlìkíyàmá gbàgbé lórí ẹ̀ bàbá wa Mudirul Markaz àwọn ìmáàmù wa nílẹ̀ Yorùbá olórí burúkú ẹ̀yin sàlàfíà apààyàn yìí ọlá pé ẹ̀fẹ́ gbà fún baba Mudirul Markaz nílẹ̀ Yorùbá ló jẹ́ kẹ́ ẹ lọ́ọ́ máa dákọ̀ Sultan ọmọ yín ti ń takọ̀ àwọn àgbàlagbà ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni yóò padà dàbí jàbátá ni yóò dàbí jàbátá ni ìwọ tó bá lọ tẹ̀lé Wàhábì tó lọ tẹ̀lé jàbátá wà á wọ̀ná ìwọ tó tẹ̀lé Yunusa Akobide ó wọ̀ná ìwọ tó tẹ̀lé Morano ó wọ̀ná ìwọ tó bá tẹ̀lé Amúbíyèsù ó wọ̀ná ìwọ tó tẹ̀lé Professor Abiyama Ayé ó wọ̀ná ìwọ tó bá tẹ̀lé Professor Lẹ́kùn Egbére ó wọ̀ná. wọ́n ní Agége ni kíni wà Agége lọ̀gá wà bàbá Nakibul Ashrafi Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀ ní fi kúkúrú ẹ̀mí lò akí bàbá wa sọ láti awátara Nakibul Ashrafi wòlíì ọmọ wòlíì bàbá àgbàlagbà akíyín bàbá wa Nakibul Ashrafi àríṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ẹ̀tọ́ sí kíkí igi bí àṣà Yorùbá wọ́n ní igi pọ̀ nígbó ká tó fi ọmọ gbẹ́gbẹ̀dù wàláyé ń gbìyànjú ẹ kú dó tí àwọn àgbàlagbà ẹ kú dó tí kì í sí àwọn àgbàlagbà ọmọ bàjẹ́ tírú bàbá wa Nakibul Ashrafi bá lọ pé méjì mẹ́ta ànígbúrò tí ń jẹ́ àwọn sálàfí olórí burúkú apààyàn yìí mọ́ bàbá ti sọ̀rọ̀ bàbá Nakibul Ashrafi ti sọ̀rọ̀ wọ́n ní Agége ni kíni wà Agége lọ̀gá wà bàbá Nakibul Ashrafi Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀ ní fi kúkúrú ẹ̀mí lò èmi ẹ̀ ṣe Kọ̀dìríyà èmi ẹ̀ sì ṣe Tìjàníyà anna muslimun ṣùgbọ́n Kọ̀dìríyà ni mí Súfì ni mí mádàmá àsùfì alàlkìtàbí wà súnà lókùnbà tí Súfì bá ti wà lórí kìtàbí àti súnà Súfì náà ni mí ní mal khalifa asọ́láti ta lórí burúkú tó sọ pé ká tẹ̀lé Sultan ń bọ̀ lọ́wọ́ ti sọ pé ká tẹ̀lé Sultan
ṣé bá sáwọn ẹni òfò ní nǹkan bíi 2000 yẹ 2000 ta ní gbúrò sultan yóò bá ń pàṣẹ ara wọn ni man huwa sultan ta ló yàn lẹ́yìn lórí sultan ìjọba ni yóò bá tó bàbá wa Sọláàtì ummatan wahida ìjọ kan lákan ni bàbá wa Sọláàtì tọ́já sí pé níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyoma tọ́lọ́n sọ ní alukur'an yóò mọ̀ nàdíwú kulla unasin bí imamihim gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Sọláàtìyà gbogbo wọn tó lẹ́yìn bàbá Sọláàtì ni wọn ní tó lẹ́yìn sultan wọn ò lè tó lẹ́yìn sultan kankan ẹ̀yin bàbá Sọláàtì ni wọ́n tò sí gbogbo àwọn markazi ẹ̀yin Sheikh Adam látò sí yóò mọ̀ nàdíwú kulla unasin bí imamihim ẹ wá gbé sultan kan wá fún wa nílẹ̀ Yorùbá man huwa sultan sultan tó gbé tìjọba ni gbogbo ìjọ kọ̀ọ̀kan yóò mọ̀ nàdíwú kulla unasin bí imamihim gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Sọláàtìyà gbogbo ẹni wọ́n tẹ̀lé afa Sọláàtì ń jọ gbẹ̀ndẹ̀ alkiyoma gbogbo ẹni tí wọ́n tẹ̀lé afa Sọláàtì ń jọ gbẹ̀ndẹ̀ alkiyoma yóò bára ẹnu jahannama ni tó bá lọ tẹ̀lé Muhammadu bin Abdul Wahhab wà bára ẹnu ná gbogbo ọtọ́ wà tẹ̀lé Sheikh Adam ó bára ẹnu jahannama òun tó ní tí ń rẹ̀ yìí baba Mudirul Markaz gẹ́gẹ́ bí afa wa Nakibul Ashrafi ṣe sọ baba wa Mudirul Markaz àwọn ni ìmáàmù wa nílẹ̀ Yorùbá olórí burúkú ẹ̀yin sàlàfíà apààyàn yìí ọlá pé ẹ̀fẹ́ gbà fún bàbá Mudirul Markaz nílẹ̀ Yorùbá ló jẹ́ kẹ́ lọ máa dákọ̀ sultan kí ni sultan máa ń pa ẹ̀sìn tọ́wọ́ jẹ́ sí pé àwẹ̀ bá ti dé sultan man huwa sultan akúlù bí mílì ìfàmì ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni sultan dá sí nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni sultan dá sí nílẹ̀ Yorùbá ẹ sọ fún mi àrí ni ẹ fi hàn mí ní Nàìjíríà gangan káfàtàn ọ̀rọ̀ ní sultan dá sírí nípa ọ̀rọ̀ ẹ̀sìn bàbá Mudirul Markaz ni wọ́n dá sọ́rọ̀ ẹ̀sìn bàbá Sọláàtì ni wọ́n dá sọ́rọ̀ ẹ̀sìn àwọn tí ń dá sọ́rọ̀ ẹ̀sìn nìyẹn la fi dedicate programu yìí fún bàbá wa Nakibul Ashrafi tírú yín bá lọ pọ̀ ní mo fọlọ́n búra sí àní gbọ́n tí ń jẹ́ sàlàfíà mọ́ Yorùbá máa pòwe kan wọn ní ìpà ń para rẹ̀ olóhùn pajá gbogbo ẹ̀yin súfì dàdàngọ́ni eléri ibú yìí tọ́já sí pé ní ẹ kò sígbà kankan tẹ wúlò fún Islam iyì lásán lẹ wúlò fún ẹ mọ̀ pé tí wọ́n bá fi lè sọ yí pé ní wọ́n gbógun ti Markaz pẹ̀lú bí wọ́n ṣe gbógun ti Markaz yìí ẹ ní gbúrò tí ń jẹ́ súfì mọ́ ẹ̀yin Tìjàníyà ṣé bí Tìjàníyà ṣe wà lánàá ló ṣe wà lónìí mọ́ gbogbo Kọ̀dìríyà Sọ̀làtíyà akínyẹn kúṣẹ́ akí gbogbo yíyan láti kò fi dé sálẹ̀ wípé ní mal khalifa Sọláàtì ó fi hàn yí pé ní wàlà ánkìbátù lil muttaqin bàbá Sọláàtì wọ́n nígbẹ̀yìn tó dáa wàláhì làzim ẹ mú sàlàfíà kan jáde tí gbẹ̀yìn rẹ̀ dàbí ti bàbá Sọláàtì kódà bíi ti bàbá Sheikh Abdullahi Sọláàtì tá à ń jà àlùbáríkà bàbá Nakibul Ashrafi ẹ mú sàlàfíà kan jáde torí bẹ́ẹ̀ àwa ń gbà àsìkò yìí fi sọ fún bàbá wòlíì tí gbogbo àgbà pé wòlíì ni wọ́n láwọn àgbà Markaz bàbá ẹ kíyèsára Yorùbá ní ọmọ àkúùsìn ojú ẹni láti mọ̀ iyì wo níbẹ̀ láwọn ọmọ yín mọ́ kò sí ìkankan lára rẹ̀ mọ́ ó ti wá hàn pé ní bínú bàbá Mudirul Markaz ṣé iyì tí bàbá Nakibul Ashrafi ní káàkiri gbogbo ayé iyì tí àfa wa gbogbo àwọn Sọláàtì Albarizi ni àfa wa Sheikh Alkọ ni gbogbo wọn iyì tí wọ́n ní ọmọ yín ò lè ní mọ́ bàbá wòlíì ọmọ yín ò lè ní ẹ wo gbogbo Sálíbù tí ń dé bá ẹni kò ní máa bínú bàbá Mudirul Markaz kí Sálíbù ọmọ máa dé bá gbogbo dárájà gbogbo dáwọ́là tó yẹ kó lò ọmọ yín ò rí lò mọ́ bàbá wòlíì ọmọ yín ti ń takò àwọn àgbàlagbà ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni yóò padà dàbí jàbátá ni àdúgbò sí dáadáa ń bẹ fún alára bàbá Nakibul Ashrafi ẹ dákọ̀ ẹ bá mi ṣíà rẹ̀ kọ́kan gbogbo Sọláàtìyà la máa tẹ̀lé sultan èwo man huwa sultan yawma nad'u kulla unasin bi imamihim Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ gbogbo wa àwa tá wà ní generation yìí ẹ̀yin bàbá Mudirul Markaz láti dìde lágbára Ọlọ́run níjọ́ gbẹ́ndẹ̀ alkiyom ìwọ tó bá lọ tẹ̀lé Wàhábì tó lọ tẹ̀lé Jàbàtà wà wọ̀ná ìwọ tó tẹ̀lé Yunusa Akóbidé ọ wọ̀ná ìwọ tó tẹ̀lé Morano ọ wọ̀ná ìwọ tó bá tẹ̀lé Amúbíyèsù ọ wọ̀ná ìwọ tó tẹ̀lé Professor Abiyama Ayé ọ wọ̀ná ìwọ tó bá tẹ̀lé Professor Lẹ́kùn Egbére ọ wọ̀ná wàláhì ìwà wọ̀ná kò sí ọgbọ́n tó fi ní kọ́ máa wọ̀ná torí pé ní ó ti hàn yí pé ní wọn ò ṣe tọ́lọ́ bàbá Mudirul Markaz ni wọ́n bínú bàbá Nakibul Ashrafi hadamallahu hayatakum wa dawlatakum ni'mal khalifa Sọláàtì
wòlíì ọlọ́run tí wọ́n dó ti sí àwọn àgbàlagbà ẹ wò gbígbẹ̀yìn wọn ṣe ń rí, ẹ wò gbígbẹ̀yìn bàbá Sọláàtì ṣe ń rí. Ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni dáwùlà náà wà ní dó àtàyọmùl kìyàmà tí ó sì máa lọ náà nìyẹn, torí wọ́n gbà fún bàbá Mudul Markaz. Bó tilẹ̀ jẹ́ pé ní bàbá Sọláàtì bàbá Sheikh Adamu jọlá àlùbáríkà wọn, Sheikh Adamu lo àlùbáríkà àfà Sọláàtì, àlùbáríkà náà ọlápá nìyẹn wọn mọ́ sí Sheikh Adamu. ẹ wò gbígbẹ̀yìn bàbá Sọláàtì ṣe ń rí, ẹgbẹ̀yìn bàbá Sheikh Sọláàtì ẹ̀wọ̀ gbígbẹ̀yìn wọn ṣe ń rí, Nakibul Ashrafi bàbá Abdullahi Sọláàtì ẹ̀wọ̀ Sheikh Sazali ẹ̀wọ̀ gbogbo àwọn kùlàfà ẹ̀wọ̀ bẹ́yìn wọn ṣe ń rí. Gbogbo yín la kí ẹ ṣe ẹkú dó tí àwọn àgbàlagbà, ìlànà àwọn àgbàlagbà ò ní bàjẹ́. Fún di eléyìí kò ní jù báyìí náà lọ, ẹ bá wa share rẹ̀ kọ́kan gbogbo àwọn Sọláàtì yàrá. Mo ṣe rí kílípù wọn láàárọ̀ inú mi dùn pé alhamdulillah Agége lọ̀gá wa, Agége lọ̀gá wa, la ilaha illallahu muhammadu rasulullah. Ìwọ tó bá tẹ̀lé bàbá Mudul Markaz ó ti ṣòfò ayé, ó ti ṣòfò àlìkíyámà, gbàgbé lórí ẹ̀, torí pé bàbá ń bẹ lórí kìtáàbù wa sunna, ìlànà tánàbí wí ni bàbá Mudul Markaz wà. Ẹ̀yin tí ọ̀tẹ̀ lẹ́ ń ṣe ẹnìkan ò sí ní sọ̀tẹ̀ kọ́ máa ṣe nínú bí ni kọ́ máa bara ẹnu jahannama. Gbogbo ẹ̀yin sàlàfíà dílẹ̀ Yorùbá gbogbo yín eléri ibú ẹ̀dá ni ẹ̀ ń bínú bàbá Mudul Markaz ní ó dẹ̀ ti hàn ẹ̀ẹ́dẹ̀ lè jèrè tọ́mọtọ́mọ ẹ̀ jèrè náà. Ẹ wo èyí tó pera rẹ̀ ní Àjàlájà níngò, ó kú, ta ló gbúrò Àjàlájà níngò mọ́? Kó tó di bó kú làgbá kò ti ṣẹlẹ̀ sí, dátùbọ̀ tẹ́yìn yóò ṣe máa rí náà nìyẹn náà. Ní mal khalifa Sọláàtì, àfà Sọláàtì ni àfà Kàdìríyà gbogbo tí ń jẹ́ West Africa. Haza wa salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Agége ni taniwa lọ́gá nílẹ̀ Yorùbá yìí brain boss gbogbo ilẹ̀ Yorùbá Agége ló wà. Adama lọ́wọ́ yàtà. Òní ta fún ọgbọ́n ìbá tó lè fèsì. Agége lè ní ilé. Ayọ́kùnrin wa. Agége lọ́gá wa o. Ibi tá a ti fẹ́ gbọ́ ìjọ tá a bẹ̀rẹ̀ àwọn ẹ̀lú. A sì sọdún. Yàwó la. Ibi tá a ti jọjọ tá a gbá wẹ̀. Pẹ̀lú ogun Ọlọ́run. Tá a sì sọdún. Pẹ̀lú ogun Ọlọ́run. Ẹ bí ikú mi. Amina. Má sọ kútúbà di wá sí i. Kò jọra wọn. Ó ló tún dùn lérí ipò fẹ́ pé orin sí lérí kútúbà. Ni o tún ṣépè báwo ti gbọ́ kútúbà. Báyìí ti ń gbọ́ kútúbà rẹ̀. Agége ni taniwa lọ́gá nílẹ̀ Yorùbá yìí. Brain boss gbogbo ilẹ̀ Yorùbá Agége ló wà. Adama lọ́wọ́ yàtà. Òní ta fún ọgbọ́n ìbá tó lè fèsì. Amina. Ìkà ìlú kò mọ ọ̀bọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Bí ìtọ́ bá tètè ń ṣe nísìnyí, àní mọ̀ká ẹ̀dá àjọ máa fà á lọ náà. Wọ́n tún bí ká ìlú kò mọ ọ̀bọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ mo fẹ́ yóò mọ̀ bó bá yíwọ́ àwọn padà sí sáré àwọn. Bó bá yíwọ́ òfin ṣe bàbá tiẹ̀ tó fẹ́ padà sí. Wọ́n tún bí ká ìlú kò mọ ọ̀bọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Ẹ̀yin náà mi ẹ̀dá bí a máa bí wọ́n ti ní mọ́tò rẹ̀ mọ́. Àmọ́ ọ̀fẹ́ àfọ́ àmì ò lè jẹ́. Ẹ̀yin lè bí mi lóòótọ́ àmọ́ àwọn ni wọ́n jẹ́ kí ẹ rí ìjọ máa lò lára mi. Alhamdulillah. Dèdè ń dáa sí ìṣe yìí. A ṣe ń ṣe kí babalágége mo ti rí babalágége gbẹ̀yìn sí. Níjọ́ tá a jọ pàdé ní rábítà ni. Kojú bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo ní ìdí ìran. Bẹ́ẹ̀ni. Ẹ̀mú wa kí ni. Fún kíni. Mo ti fi ẹ̀tọ́ wọn kí wọn láàárọ̀. Wọ́n bá jẹ́ mi lọ ni. Allah. Bàbá wa ìmáàmù wa ẹ dákun èèyàn tí ó kọ wọn ni. Adama lọ́wọ́ yàtà. Tílẹ̀ pé wọ́n ṣe gbọ́ nísì. Àbíkí tó bẹ̀rẹ̀ àwọn obìnrin ni. Allah. Ok, wọ́n ní ìyàwó àtàtí wọ́n wá kí wọn lẹ́ẹ̀kan. Allah, wọ́n làbá àdínì. Bàbá wọn ní mọ́tà. Wọ́n làbá àdínì. Ẹni tó lọ́n bá yọ ọ̀rọ̀ obìnrin kúrò lálàámọ̀rí rẹ̀ báyìí ní ti ń ta ikọ́ ní ọ̀dà. Àyà. Njọ́ mo ti mọ̀ ní ẹ̀ gbódì sí. Ọlọ́run jẹ gbọ́ ẹnì kejì yìí náà ní sọ o. Wọ́n làbá àdínì. Ṣé bá gbọ́sẹ̀ ìdí ọlọ́run jẹ́ fi lé ọmọ lọ́wọ́? Wọ́n tún sọ inú náà. Ayé ẹ̀rọ ìlànà aláìkọ́ sọ inú náà. Máa ń tọ́jú ọmọ ẹ̀dá fẹ́yìn méjèèjì ẹ̀ ẹ̀ lóore lára àwọn kí ni yín bàjẹ́. Ayé inú yín wá dùn. Kí náà ń pè é àdídèwé fún ní ẹni tí ó bí kò lè ṣiṣẹ́. Àyà gbogbo ẹni tí bá ti ń ní lára tí ń róore lára èèyàn àdídèwé ò lè ṣiṣẹ́ lára. Kò ní dàgbà tí ó fi gbó. Kò ní dàgbà tí ègbó. Ẹ dákun àsìkò ní o gbogbo ò bá ti rí wàásù ń bí eléyìí wàásù ń bọ̀ ọ̀pọ̀ wò. À ń tún sọ ìnù náà. Mo fò tí. Àyà. Sẹ́ríkì Adama Allah hayata. Sẹ́ríkì. لجمهور الطريقة كلها لجمهور الطريقة كلها وسيلة للأخيار والأعيان. Ọgbẹ́ tí mo rí bí ni pé àwa
Yorùbá ti máa yí yín kó tó di pé Lárúbáwá máa yí. adúgbò gbogbo góòdì lè rí tó o bá ti lè fọwọ́ kún láti ga níjọ́ bá gbé e ga wọ́n fi gíga rẹ̀ wọ́n fi tẹ̀ ọ́ mọ́lẹ̀ ní. nígbà tẹ́ bá sọ pé gbogbo táwọn àtàná sí òkà àwọn ọmọ yín náà ò ní gbà tìyín náà. wàlọ́wọ́lọ́ sábìkù lẹ́mìnà ìjàlì ìjọba kàrúnà láìjì ti ráde. bàbá ti yọwọ́ àwọn àtàná kú ọ̀bẹ wàhálà ni ó pa yín. ẹ ní láṣẹ lórí. ọ̀rìnà làmọ́ bọ́lẹ̀ kàrúnà láìjì ti ráde. ọlọ́run sábìkù ẹni ìṣáájú àwọn èèyàn yé èèyàn tí wọ́n pélé èèyàn. làmọ́ bọ́lẹ̀ kàrúnà. gbogbo àwọn ẹni tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn wọn àbá kú. àdáyéjì yá. ẹni mo fẹ́ ṣe kò yanjú. làmọ́ bọ́lẹ̀ kàrúnà láìjì ráde. gbogbo ẹ̀yin ọmọ bàbá wa sánísù àti pòfẹ́sọ̀ nu yín àti dókítà nu yín àti ẹnjìníà nu yín bàbá bẹ́ẹ̀ bá yọwọ́ bàbá yín kò nu sẹ́yìn ẹ̀ jẹ́ gẹ̀gẹ̀. ẹ wo iye ẹgbẹ́ yín tó jẹ́ pòfẹ́sọ̀ ẹ wo ẹgbẹ́ yín tó jẹ́ dókítà ẹ wo gbogbo ẹyẹ ẹgbẹ́ yín tó jẹ́ ọ̀nàdébù ṣé wọ́n lálùbáríkà bẹ́ẹ̀ yìí ti nìyẹn. àmọ́ sọ ọ́ bẹ́ẹ̀ bàbá yẹn láyé gbàgbé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sì yàtọ̀ àbí. àsọ̀ọ́lẹ̀ bàbá Muhammadu Salisu tí wọ́n sọ wọ́n tó kó láyé bàbá tiẹ̀ náà sọ wíwẹ̀ òtẹ́lẹ̀ ni òun ni òjò yí ọ́ bí ti yí àwọn ọmọ mi rè. kí ni sí ọ tẹ́ bá ti lè gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ tó yí ọ tó bá ti lè gbọ́ yóò máa yí ọ nì àmì ìjẹ́sì ló wọlé yìí. báwa ti rí nígbà tí bàbá rẹ̀ ń bẹ kọ́ yìí. bàbá wọn ni ó wá yẹ wọ́n. ẹja ti gbẹja mi. ẹja ti gbé ẹja mi ẹja ti jẹja ẹja ti jẹja sanra. nígbà tí mo gbọ́ ọwọ́ yẹn nísìnyí ọmọ tẹ́ èsì tí èkó tì mí ló dà fún ọ. kí ló bí àsọ̀ọ́lẹ̀ bàbá yẹn ni. rọ̀jí ọlọ́dọ̀ rẹ̀ gbọ́ gbogbo owó ọmọ tí nǹkan bí. tí bàbá rẹ̀ ń bẹ àbí tí bàbá rẹ̀ ò sí mọ́ tó o bá ti gbá sọ̀ọ́lẹ̀ bàbá rẹ̀ o ní rógún bàbá rẹ̀ jẹ yàtọ̀ sílé. yakuru yá o ní rógún bàbá rẹ̀ jẹ yàtọ̀ sí dúkìá. sórí gbogbo yẹn òfò ni ìlànà mi ó lè tẹ́ lójú ẹ̀ gbà ó ní òun tán sẹ́nu aṣọ táwọn bàbá wa wọ̀ alẹ́gbẹ́ sọ́run mọ́ nísìnyí. subhanallah ó ti da tó ń gbà mí. alẹ́gbẹ́ sọ́run mọ́ àmọ́ sọ́ọ́lẹ̀ wọn tá a yí padà òun ní kí ó máa yẹ wá. àsọ́ọ́lẹ̀ tí bàbá Salisu sọ bọ́lá wọ́n bá wù ọ́ bí tó bá wù ọ́ lè sin òkú rẹ̀ sí. wàláì kò ká wá. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni Ọlọ́run pátá ilé náà sin wọ́n sí. èyí tí wọ́n sin sílé wọ́n sin sílé kéwù. omi underground báyìí. ìmí underground gbogbo ẹ̀ ní sẹ́ríkì kó wa lọ. àtọ́lọ́wọ́ ọmọ kọ́. bàbá nupa wàláì gbogbo ẹ̀ ládé bẹ́ẹ̀. ṣé o dẹ̀ lóyè. òun lẹ́ ń sọ pé ẹ fẹ́ bó sínú kànga ẹni kó sínú kànga omi kànga lẹ́mu. ẹ̀yin náà sì lọ́wọ́ dùn. àmín. ẹ sáà ti wọ owó kalẹ̀. olúwa mi orí bẹ́ẹ̀ náà láti wà. orí kò yẹ. sẹ́yìn ní ọkùnrin yìí ẹgbẹ́ mi sẹ́yìn àtàbọ̀lá ayàtọ̀. ẹni tó jẹ́ láìkì ẹ̀ ni pé òun gbé ọ̀lẹ́ lápá. ẹni tí ó lè sípá wọn kì í gbé lápá. èso o sì lè tọrọ owó lọ́wọ́ rẹ̀ kó fún wọn gbogbo ẹ̀. ó ní wọn náà mo kú tí ń sọ yìí. bẹ́ẹ̀ni wọ́n tẹ̀sí kádàrá rẹ̀ wò. àwọn tọrọ ni èwo ló gbé ń bẹ̀. o fẹ́ gbalé ló bèèrè lọ́wọ́ pé èdè lórí èdè ló ti rí. kò ń sàdúró ìdí wọn sọ fún wa ni pé jọ́tà àwọn ò bá sí mọ́tò táyà ẹ̀sìn. ebo ni wọn mo ti sọ yìí ẹni tó ha tirẹ́là mẹ́jọ ìrẹsì tó láwọn nù. mélòó gan níjọba pín. mélòó ló dà fún ọ bọ̀ tó ń sọ fún ẹ pé wọn náà gbẹ́rù ẹ̀mí tó ti ga. àbá àsọ̀ọ́lẹ̀ tí bàbá wa Salisu sọ bàbá tiẹ̀ náà sọ fún wọn náà. àyẹ̀kọ́lá àìtẹ̀lé ni òjé kí ni bàbá tiẹ̀ kú ló fi dàwọ́rọ̀. yá àbúlé yìí ọlọ́mọ mi kọ́tà àmàlí. ó ní gbogbo sẹ́ẹ̀ mi tí mo ṣe ó ti dúró báyìí o. wà á tó àmàlí. ẹ̀yin lè rò mí ẹ̀yin lè gbọ́kànlé mi tó kù nísìn. sọ́dà àmọ́ tó bá jásí pé sẹ́tẹ̀ mi ṣe ni ilé tó ń kú mọ́ ilé táwọn ẹ̀gbà mọ́. ìfẹ́ máa tọ̀gbọ́n náà adam. ìkọ̀tà ọlọ́run ilé mi ìsàlọ́sí. yá àbùnà yìí. ìkọ̀tà àmàlí. ọlọ́run mi sọ gbogbo sẹ́ẹ̀ mi. ìkọ̀tà. níjọ́ mo ti kú ní sẹ́yìn ti gbé ló ti tán. wà á tó àmàlí. ẹ̀yin tí mo bí ẹ̀yin ló kù tí mo gbọ́ tàbí báyìí. sọ́dà kan àtúnkò tó àlèsùn ní. ẹ̀rọ tí ìjọ ti ń fún yín ló jẹ sàrí jẹ tẹ́lẹ̀ dájẹ́. ẹ̀yin lè bá fún yàn nígbà tí ì sí mọ́. àwẹ̀ ní bọ̀ yìí èèyàn mélòó ló dà níyàn pé mọ̀ fún lóúnjẹ. sọ́dà kan tún kọ́ tún ní
Sùní. ọ̀dọ̀ ògbó náà ti ń pè ìjọba ò lè ṣe tán níbo tọ́lọ́ lọ́wọ́ ò ṣe tán fáwọn náà. Àyà. kí ló ń pariwo ẹlẹ́ni ẹni ṣe. Ibi ojú wọn bá bàbá rẹ náà síbẹ̀ bí ó ti rí nu. Agbára rẹ̀ ò tó kàn. tètè padà sọ́dọ̀ Ọlọ́run pariwo Ọlọ́run. Allah. pariwo Ọlọ́run. Allah. ó lè ṣàánú rẹ. Wọ́n tà lọ́tún kúrò tàbí fáwọn ní. èyí sàárà tẹ bá ń ṣe. Tùrùlí Sùní. òun ni nájú mi nínú sàárẹ̀ nítorí tó kù tí wọ́n máa bẹ́ ní ọmọ èèyàn nájú òun ni tí ń bá ń ṣe láyé. nígbà yìí náà bá wá ń ṣe ni wọ́n máa wá fi jíṣẹ́ fún mi ọwọ́ aládé sọ ẹ́ lẹ́yìn. Yẹ́dẹ̀ òun náà. Sadaqati. Inna amana al-ahya. Tọ́wọ́n aṣááyìrì wà àbáyé mínà làmúwá ti bè nígbà àṣànẹ̀tàn ìṣàmùṣàrù bí. inú bàbá ń dùn báyìí. Allah. inú bàbá ń dùn báyìí. Rahimahullah. pé ẹ̀ ń fi ó kọ Ọlọ́run sí mi lámújẹ. Allah. nígbà pè láyé ni ẹ̀yin wá ń pè sí mi lámújẹ. Allah. sẹ́nu sàárẹ̀ báwọn lẹ́ni awúkọ ni. ó dà wú ní tó bá ṣe ṣe òní da fún ọ bó bá fèrè lálẹ́. Àmín. Wọ́n tà lọ́tún kúrò tàbí fáwọn ní. ẹ̀yin ọlẹ́ni rọrùn ọmọ rẹ̀ ń dárò ẹ̀wọ́n fi yẹn ẹ̀fí ń wá followers. lẹ́gbẹ́ ti tẹ́ sí bàbá àwọn mùsílẹ̀ ní ìsìlẹ̀ sí bàbá tiẹ̀ sí gbogbo. Ṣé bàbá rẹ̀ lásì ni àbí kí ni pọ́blẹ́mù yín. ẹ̀yin ni fìtínátù nínú Islam o ẹ̀yàn Islam lọ́wọ́ àwọn àkànní fún lọ́wọ́ sẹ́tẹ̀ǹsì owó tẹ̀jẹ̀ ń gba ilẹ̀ fìnnira àdìjọ́ náà. Bismillah. gbogbo àwọn ẹni gbogbo ní àwọn ẹni Ọlọ́run lakari Málìkì Rahimahullah. wọ́n kọ́lé fún mi. Ṣáfìí wọ́n kọ́lé fún mi. Anafi wọ́n kọ́lé fún mi. Abu Hanifa wọ́n kọ́lé fún mi. gbogbo bẹ̀ládé Ṣáàbẹ̀ Kádì wọ́n kọ́lé fún mi. wọ́n kì í ná sísí lẹ́bẹ̀rẹ̀ wájú àpapọ̀ mọ́sálásí yẹn Ṣáàbẹ̀ Kádì. Anabi Musawu wọ́n kọ́lé fún mi. Rahimahullah. Issalatu wassalam. gbogbo àwọn anabi Ọlọ́run èyí tí wọ́n kọ́lé fún èyí tí wọ́n sì sínú mẹ́. ẹ fi gbogbo ẹlẹ anamọ mọ nǹkan. Sallallahu alayhi wa sallam. Wọ́n tó ti ń sọ̀rọ̀ yìí o mọbi tó ṣe bàbá rẹ̀ sí. ó mọbi tí wọ́n sì dádì ẹ̀ sí. ní ti ń dún ọ̀nà. ká sì sa òkú sí sàárẹ̀ ká sì òkú sí tẹ́ èyí ṣe pé kò dá. àmọ́ ní ilé tí wọ́n bá ti ń dáàbò Ọlọ́run àwọn ẹni Ọlọ́run ti sẹ́ wọn àtàdúrà wọn dá wọn lójú. wọ́n máa ń sọ̀sọ́ lẹ́ẹ̀rẹ̀ tẹ́bí ń bá kú o nǹkan báyìí ni ẹ máa ké sí mi ní sàárẹ̀ bẹ́ẹ̀ ti wá ziyara mi àdúrà báyìí ẹ máa kéyà sí fún mi àlẹ́ ké mílíkù fún mi náà ìpè kò rí bẹ́ẹ̀ tí wọ́n sọ àwọn sàárẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ kalẹ̀ fún. àbọ̀ kàtírà bẹ́ẹ̀. ẹgbẹ́ nísì ilé àwọn tá a jòkó tì wọ́n ti sọ tí wọ́n gbé kalẹ̀. sẹgbẹ́rọ. wọ́n ti sọ tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní bàbá sọ́wọ́n ti sọ darí bíbáyìí. Allah. wọ́n tó o bá tẹ́tí gbé ọ̀rọ̀ Sàláfì kínáńtè. 1990. ayé ẹ̀ ó ṣe. bí iná bánga. gbogbo ẹ̀yà lọ́sàlátù tẹ́ ń gbẹ́sàlátù lọ́dúnkẹ́. rí àwọn tí wọ́n ṣe tí wọ́n wọ́sọ funfun lọ. nítorí àwọn Mukhtaru Ọlọ́run tó da fún onípa sàlátù náà rẹ̀. lẹ́wọ̀n lẹ́dúnwà Mukhtaru conference lẹ́yìn ṣe ẹ sì ń gbọ́ owó lábẹ́lẹ̀. ẹ ń gbowó. owó tá a máa ń tẹ́ fi ń ṣe. owó tá a máa ń tẹ́ fi ń ṣe. ẹ ṣe pèsè bẹ́ẹ̀ bá gbowó Ọlọ́run ò ní jẹ jèrè. gbogbo wọn náà ní fíwẹ̀. ẹ lè fi wí ń tán ẹni Ọlọ́run ṣe. nígbà tí bàbá wa sáájú ti ń pín Ọlọ́run. wàjú yẹn lọ́wọ́ tọ́lá. wọ́n àgbowó lọ́dọ̀ lárúbáwá kan. bàbá olówó kan ò kówó fún wa. wọ́n ṣe láyé láyé lọ́wọ́ 12,000 lójúmọ́. yàwó ní yẹ. 70,000 nígbà mi. lójúmọ́. lásán yóò lọ ni. olùlọ lásán. èyí tí wọ́n náà ń ṣe o. kì í ṣe bọ́lá ń gbàgbé rẹ̀. owó ló ń wá ọmọ tó yanjú Ọlọ́run fẹ́ fi ṣẹ̀san. wọ́n ní òpè Ọlọ́run láti jọ òlówó òsèkí láti jọ òlówó ṣé dandan ni kò lówó ni àníkọ́ lọ́run sọ ọmọ rẹ̀ láláàánú rẹ̀. kí ló kó lárúbáwá wá bí ọmọ gidi ni bí ẹ bá ṣe wúlò mùsùlùmí ṣé lárúbáwá dèbí tó bá jásí pé ó wù wà lójú tí àbá ìlẹ́kọ̀ọ́ àbá ìlànà náà ṣé sẹ́ríkì ọ́fíìsì kí àtọ́fíìsì lọ́hùn. ẹ dúpẹ́ o. ṣé ọ́fíìsì kí àtọ́fíìsì lọ́hùn. alhamdulillah alhamdulillah. so ìwọ tó ń sunkún pé ọkọ rẹ ò fún ọ lówó ọkọ rẹ ò kọjú rẹ kíkọ́kọ́ rẹ kọjú rẹ ní àbíkọ́ ọmọ rẹ jẹ́ èèyàn. ọwọ́ mú kan lálẹ́ yìí. alẹ́ yìí náà ló tún mú. kí ló bá jó ṣẹlẹ̀ kó o máa gba owó lọ́sọ̀ọ̀sẹ̀ àbí kó o máa padà dẹni tí ó máa fọ lówó ojoojúmọ́. mú gan. mú kan náà bọ́n máa ń bẹ̀rẹ̀ oore wọn náà máa ń náwó gbogbo àwọn àyà wa yẹ bèrè ìyá tí wọ́n jẹ lábẹ́ bàbá wa. ìyá tó bí àlífà àdéjọ́ jẹ́ the sin wọ́n yìí ń lọ gbogbo sàwáyá. wọ́n ń lọ gbogbo bọ̀wálìdì. alhamdulillah. àbá àtàn dọ́kítọ́ kí ní ìtajọ́ lóye jẹ́ àmàlà ńlọrọ̀ ẹ̀ka ti lóhùn. kútu jìfù ó ní bóun bá délé tóun bá wá sẹ́kọ̀ọ́
ìyá tó wọ́n wà dá tó fún un wọ́n wà gbé ẹran sí kóhun jẹ́ dókítà ní sọ bẹ́ẹ̀ o. báwọn sábà wà ń náwó bí ẹlẹ́dà ó wá níṣẹ́ kí ní ṣe iṣẹ́ ìyá rẹ̀ ní ṣe iṣẹ́ kí ni wọ́n náà ṣe iṣẹ́ ìyá rẹ̀ tiẹ̀ náà ni wọ́n náà ṣe. sàárẹ̀ àtẹ bá ń ṣe òun ní nẹ́jú mi òun yóò máa bá mi nẹ́jú nínú sàárẹ̀. àwọn onígbà yóò ṣe sàárà nítorí òbí rẹ̀ kódà àwọn àtúkùn àdúrà tó bá ń ṣe òun yóò máa fún mi ní ipò tó ga yóò máa jẹ nísìnyí nínú sàárẹ̀ ìtẹ́bí mu. fọlá tùrì mọ́ni. ẹ má lẹ́yìn ṣe sàárà fún mi ẹ má lẹ́yìn ṣàdúrà fún mi ẹ má lẹ́yìn rántí níbi gbogbo rẹ̀. yóò tún ọrùn mọ́ni. sórí gbogbo òwò tí o rò pé ń lu ọlá lọ́wọ́ báyìí tó o rántí òbí rẹ̀ ìyá ń dúró dì ọ́. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.